ìyàwó kan máa ló dáa jù. ìyàwó méjì máa ló dáa jù. ṣebí mẹ́lọ̀ lọ́wọ́ wí. ṣìbẹ́ ọkọ ṣáà ni Jésù wí. lẹ́ni ni ó dà mí mọ̀ bó dájọ́ ṣe fúnra wa yìí. ṣé kò sí lẹ́ni. ẹ ǹlẹ́ báyìí ń kọ́ ẹ wọ́n mi pè wọ́n jáde. ṣebí irun ṣá ló ń bá àṣírí orí kó máa ṣe ní. ṣé kò sí àmàrí yín. ẹ̀tọ́ mi ń kọ́ tẹ́lẹ̀ wá gbà. ẹ̀tọ́ yín bẹ́ẹ̀ ni. ẹ̀tọ́ yín bí báwo kò yé mi. owó olé mi wá béèrè owó ní kò yé mi bẹ́ẹ̀. kí a ti kà í tèkè yìí sí. ṣé mi ì lẹ́tọ̀ lọ́dọ̀ ẹ̀ owó olé mi fẹ́ gbà kò ní ìdíkà sọ̀rọ̀ méjì fún mi lọ́wọ́ mi kì í dẹ̀ máa lọ tán. wẹ́ kí a ti kà í jọ ẹ má bínú ṣẹ́rí tó bá di ìparí oṣù pẹ̀lú gọ́lọ́ máa san oyin fún yín. ìparí oṣù tá a wà ń bẹ̀ náà ni. ọ̀dọ́ ọ̀sẹ̀ kan jọ orí ọ̀dọ́ ọ̀sẹ̀ méjì gbogbo ẹ̀ ló ti lọ. títí dúró di ìparí oṣù títí dúró di ìparí oṣù gbogbo tá a sọ yìí. lẹ́nìí máa gbó mi kúrò níbí. ṣẹ́rí ẹ̀mọ̀ kó tó ṣẹlẹ̀ lágbára Ọlọ́run a máa sanwó yẹn by ending yìí torí Ọlọ́run ẹ má bínú sùúrù náà lẹ máa ṣe àkúkú nìkan níta máa ṣe ju pé ká máa bẹ̀yìn. ṣé mi ò ṣe sùúrù tó tẹ́ ń fè ní dọ́là fún mi ẹ wà ẹni nìkan kọ́ lè gbọ́ lọ́wọ́ mi náà sọ̀rọ̀ fún ọkọ ẹ kó lọ kó mi jáde bí bẹ́ẹ̀ kọ́ ọtí tí bá padà wá bíbá yìí máa kó ọgbẹ́rún yìí máa fìgè out. caretaker just like ọtí mo sọ fún yín tẹ́lẹ̀ náà máa wá gbogbo ọ̀nà láti san owó yín fún yín kóṣù tó parí ẹ jọ̀ọ́ má bínú ṣẹ́gbọ́n. jẹ́ sọ fún ẹ mo mú ẹ ní ìmọ̀ pé tọ ọkùnrin ní ọkùnrin lèmi ni mo fi ń ṣe bàbá tó wà lẹ́yìn yẹn tó gba flat lẹ́yìn yẹn ó ti sanwó fún mi why only you láti jọ yìí wọ́n fi $1 fún mi kí n padà wá ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì lẹ́yìn eléyìí tó sọ fún yìí wàá dá mi mọ̀ tó bá sanwó mi ní ìbàdàn wàá dá ìmọ̀ gidi. sùúrù náà lẹ máa ṣe ẹ wo ọmọ nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn nǹkan change fún wa ni àbá ti sanwó ìbò nǹkan change ẹjọ́ torí Ọlọ́run lágbára Ọlọ́run ti ending yìí àmà san. madam ẹ dákun ọkùnrin àtọkùnrin ló ń sọ̀rọ̀ mi ì pè ẹ̀yìn síbẹ̀ wípé mi ì fèsì yín láti kan. ìbá ń sọ̀rọ̀ caretaker àti mo dé mo ní bá ń kọ́kọ́ jáde ọkọ̀ jáde ọlọ́rọ̀. caretaker mi láìpẹ́ ṣe ń sọ̀rọ̀ yẹn embarrass ìyàwó mi lójú mi nìyà I don't like it at all. ọ̀tọ̀ jẹ́ mi lówó kádìwọ̀ òjò lọ́wọ́ ìyàwó ẹ̀ nígbà. ẹ mo ní tó bá di parí oṣù máa sanwó yín fún yín caretaker tó lè tó ẹ ni. ó lè jù bẹ́ẹ̀ lọ. a bẹ́tà kí ìyàwó ẹ̀ má dá sí ọ̀rọ̀ wa tó bá dá sí màá wọ́n lẹ̀ o so I face you face me and face you àjọ ń sọ̀rọ̀ mi ì pé tó bèrè sí ọ̀rọ̀ yìí sanwó mi fún mi bí bẹ́ẹ̀ kọ́ mọ́tò lélẹ̀ tó páàkì lẹ̀ tàbá rí lẹ́nu àní mọ́tò wọn ò jáde kí ló ṣe é kò sí nǹkan bẹ́ẹ̀ mọ́tò mi kò jáde wíwà lẹ̀ tà wọ́n fi sanwó mi fún mi. kémi lọ ta mọ́tò. lọ ta á kọ fún mi lọ́wọ́ tó jẹ mí. ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ jọ àkílódé kí lẹ máa ta property yín Ọlọ́run ò ní jẹ́ káwa ta nítorí pé àjẹ́ wọlé a ṣe máa lọ ta mọ́tò torí kí ni ọ̀rọ̀ tẹ́ ń sọ ti ń pọ̀ jù o. ilé ẹ̀fẹ̀ ṣe ń pariwo mọ́ wa I don't like it at all I just don't like it at all. ó kọjá owó ilé ni. tí ìbára owó mi ní ìparí oṣù yìí ẹ̀ẹ̀mejì á surprise yín. ẹ máa gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹ̀yẹ ẹ máa gbọ́rọ̀ burúkú mo jẹ yín lówó kọ̀ọ̀tì tẹ́lẹ̀ ni ṣé mo jẹ yín lówó kọ̀ọ̀tì tẹ́lẹ̀ ni. ó tó bẹ́ẹ̀ padà wá sí bíbá yóò tó bẹ́ẹ̀ kó kẹ́rù wá síta àṣọ lórí burúkú yìí máa yìí ni ó kúrú ju kùkùté jẹ́sẹ̀ rí bóyá ṣe ń tanná torí àwọn tó rí wọn bá ti ń dán tó ti ń tanná báyìí wọn kì í ní kọ̀kọ̀lọpọ̀lọ òun ti lá ọpọlọ ẹ̀ idiot jẹ́ kí n lọ bá àwọn lórí burúkú jẹ́ kí kí ló fa nọ́sẹ̀nsì fún ẹ adébẹ̀ ó dẹ̀ nǹkan pọ̀ ó dẹ̀ rúgà ó dẹ̀ ṣe kìíní ó dẹ̀ ṣe gbà kórì ìjúbọ́lì òun lọ. a ní kò gbàgbé ọ̀rọ̀ ẹ̀ it's okay. àbí kì í tẹ̀lé a ní kò fi lẹ̀ díà. lórí burúkú yẹn. mo mọ̀ pé èmi ló ń jà fún I know èmi ló ń jà fún ọjà fílẹ̀ bí bá ṣe pariwo yẹn ó ti fẹ́ máa dàbí. mo jẹ́ kí n lọ bá máa yín náà. no I don't like it báyìí káwọn máa pariwo ìṣẹ̀lá ìṣẹ̀lá ní ọ̀rẹ́ sáà àwọn èèyàn kò jọ ìyàwó kan ò ní pa mí lọ gèrè olólùfọ̀yà ní mi. ọkùnrin kú lè fẹ́ mẹ́ta mẹ́rin. pẹ̀lẹ́ how far now
mo ti wà ní Camp City, mo ti ń ṣe fàájì, ọ̀rẹ́ mi náà wà níbí, mo ti ń ṣe fàájì, in fact mo ti book room kalẹ̀. O ní lè wá báwo sọ fún mi náà. Ìgbà wo ló wá bẹ̀rẹ̀ kí ni ẹ̀yin obìnrin yìí? But ó yẹ ká lè ṣe mọ náà bẹ́ẹ̀ àbí? Mo ti lo nǹkan ara ti ó dà okay. No problem. Mo ṣáà mo wà ní Camp City no problem. O ti bà nǹkan jẹ́ mọ́ mi lára o. Okay. No problem. All right. Go take care. Mo Cynthia yìí. Bọ̀ Kúnlé. Ṣé ìyàwó ilé ẹ̀ ló ń pè yín àbí side chick? Irú ìbéèrè wo ni Banjo ń béèrè lọ́wọ́ mi yìí? Ìyàwó ilé wá sí ilé fàájì. Ṣé o rí ibi tá wà ní? Màá pé ìyàwó ilé wá sí bíbí. Ìyàwó ilé ò lè wá síbí náà. Kúnlé. Àwọn ọmọ ni mò ń pè. Lẹ́yìn ìyàwó méjì, o tún ní side chick. Kúnlé. Èmi gan tí mo fẹ́ ìyàwó kan gan aṣìjọ ń kópa ni. A jọ ń manage ẹ ni. Talkless ìwọ tó wá sọ pé o tún fẹ́ ìyàwó méjì, o tún lé side chick káàkiri. Jẹ́ ẹ sọ fún ẹ Banjo. Sórí nǹkan tó mọ̀ ni pé ẹ̀yin oníyàwó kan yàtọ̀ sákan. Sórí eré tí àwọn ọmọ tó máa fi ẹ́ ṣe, àwọn ìyàwó ilé ò lè ṣe. Sórí tí ọmọ ilé kan bá ṣe tán báyìí sìn, ẹlẹ́ẹ̀kẹta wà lọ́nà tó máa wọlé. Ó mọ̀ ní sórí tíyàwó kan bá fún ẹ ní wàhálà, wàá lọ sọ́dọ̀ kejì láti lọ cool brain ẹ. Tí kejì gan bá tún misbehave, wàá bọ́ sọ́dọ̀ kẹta. Kúnlé. Ó jẹ́ ṣọ́ra ẹ̀. Sórí bí àwọn bàbá wa ṣe ń ṣe nígbà yẹn, wọ́n ti fi lé wa lọ́wọ́, àwọn ọmọ ṣe ń ṣe. Àní ò ṣe mí o. Àní ò ṣe mí. Wẹ́ ìyẹn kọ́ mo tẹ̀ kú bá wá sí báyìí. Jọ ìrànlọ́wọ́ ẹ̀ mo máa fẹ́. Kí á ti ka wá sílé mi níjẹta. Tó bá rí bó ṣe embarrass mi. Níṣojú ìyàwó mi. Lórí ọ̀rọ̀ wo lédè ni. But mi mọ bó ṣe lè help me with any amount. Kí n lè fi kún owó tó wà lọ́wọ́ mi. Kí tètè rówó ẹ̀ san because mo ti promise ẹ̀ ní ending of this month. Banjo, máa ń làágùn jìnnà. Sórí ti owó lé àbí kan tó ń sọ yìí, mi lágbára ẹ̀. Bàbá kíátìkà tó wá embarrass ẹ̀. Anyway, ó normal because o ní láti sanwó lé. Ṣùgbọ́n lọ́wọ́ tèmi wà yìí, èmi ò ní owó kankan tí mo lè yá. Torí ẹ̀ ló yẹ kí mo ṣe dé tí mo ti pe àwọn bámà pé kán bá mi tẹ sí rẹpẹtẹ. Owó fàájì ló wà lọ́wọ́ tèmi. Kúnlé má ṣe bẹ́ẹ̀ náà. Ìwọ tó lówó fàájì ò wà nílé lówó tó máa yá mi ni. Wo ọ̀rẹ́ mi ní tàn ẹ́ sórí bámà. Ní sùúrù anẹ́ni àmọ́ ti Kúnlé. Wẹ́nu lẹ̀ kó wẹ́nu ọkọ náà. Owó tó ti ná mi báyìí ti ń lọ more than 20,000 naira náà. Má jẹ́ ìparọ́ fún ẹ, mi ní owó báyẹn lọ́wọ́. Àmọ́ tó bá jẹ́ pé owó kó mùgò méjì ìgò mẹ́ta. Bámà. Kúnlé fìyẹn lẹ̀ Kúnlé. Wo mi ní owó yẹn lọ́wọ́ báyìí. Owó fàájì ló wà lọ́wọ́ tèmi. So rẹ́dà ti ràn mí lọ́wọ́. Mi kàn dé báyìí ní máa bẹ. Kò dẹ̀ ká ẹ lára bó ṣe ń ná 20,000 ná 50,000 naira mi báyẹn sìn. Lórí ọtí. A lè fowó fàájì kọ́lé. Ṣé 20,000 30,000 50,000 tá fẹ́ ná bí lo kò sí ìka nǹkan tó ń ṣe ẹ̀. Bámà. O lè rí even just 10,000 naira fún mi. Ṣáàlù mi náà. Oúnjẹ kọ́ ló bá mi bàjẹ́. Kí ló bá? Ọ̀rọ̀ owó lé mú máa ṣe rí san ló wà lọ́kàn mi báyìí mo ṣe wà. Owó oníkẹ̀. Sọ torí kó fẹ́ sanwó ilé ìsìn ò ní jẹun torí ẹ̀ ló ṣe kọ́ oúnjẹ kalẹ̀ sórí tébù fún mi. Ó ti sú mi wá jẹun yẹn gan kò lè lọ lẹ́nu. Mo ti already promise caretaker the end of this month máa sanwó fún mi. Wọ́n á san náà Ọlọ́run á bù wá láṣìírí ṣó ti dọ́dọ̀ àwọn ọ̀rẹ́. Wọ́n ti dọ́dọ̀ like 1 or 2 of them now. Kò sí ọ̀wọ́n tó lówó lọ́wọ́ nú wọn.
So a jẹ́ pé òbéyàn gidi rìn nìyẹn o. Yes. Kò sẹ́ni tó lówó àti fúnyàn foríire. Kò sí. Má sọ bẹ́ẹ̀ mọ́. Òbéyàn gidi rìn o. Then what about this online app àbí loan? Kí ló ń pè náà? Online loan app. Yes. Ní ìjẹ́ ìyá bẹ̀ rárá. Ìwọ náà mọ bí interest and people ṣe pọ̀. Ní ilé jẹ́ kẹ́nìkan máa disturb life mi. Ó máa lọ gbà ni. Bẹ́ẹ̀ni. Mi lè gba online loan app. Ṣé bí káṣírí ti bò ni? Mo mọ̀ díà. Bó mi lẹ́mìí nǹkan tó bá ju agbára mi lọ. Ìwọ náà mọ̀ mí náà. I always fight for my own peace of mind. Ọmọ bí mi lẹ́yìn gbogbo ọmọ báyìí. Wọ́n bá sì lé jọ ọ̀gẹ̀dẹ̀ lọ́nà ìjẹ́ o. Lásìkò táwa yìí. Ṣé bí kójú má ti tì wá ni? Ṣé fẹ́ káṣírí tú ni? Ìyẹn máa wà òkè. Owó tó bá ti gbé fóònù ẹ̀ kan lọ fún search fún gbogbo ẹ̀ wọ́n máa gbé gbogbo ẹ̀ wálẹ̀ kan náà wá dẹ̀ mú ìtòwò ẹ̀ ń bẹ̀. Owó yìí o ní láti gbà o because a máa sanwó ilé yìí. Search fún gbé fóònù ẹ̀ nísìn kó dẹ̀ search fún wọ́n máa gbé gbogbo ẹ̀ wá fún ẹ̀ náà. Àwa dẹ̀ pick èyí tó wọ̀n ẹ̀ ń bẹ̀. Wọ́n náà mọ̀ pé mi lẹ́mìí ẹ̀. Nísìnyí ló máa rí tán bẹ̀ sí máa polúwa ẹ̀ káàkiri lórí ọ̀rọ̀ owó. Ó máa gbélé yìí o. Wàá fi bàṣírí tó wà nílẹ̀ yìí kó má bàa tú. Interest náà mo ń sá fún. Mo let me just see. Ó náà fún wa ní way out ó tún lò gbàbẹ̀. Máa yá ni. Ẹnì kó tí yà bí. Wo. Nǹkan tí mo sọ nìyẹn. Ọ̀rọ̀ interest tí mo sọ nìyẹn. Can you see? Kò tí pọ̀ jù. Interest yẹn ò pọ̀ díà. Kò pọ̀ jù. Ó pọ̀. Ó pọ̀ díà. Màdìá, ẹ̀mí tó jẹ́ ló máa san gbà. Eléyìí ò tí pọ̀ jù. Interest yìí pọ̀. Kò pọ̀ jù. Ọmọ tẹ̀ tí wọ́n ń wò kankan. Bóyá ká kó kúrò nílé ká wá ilé tí owó ẹ̀ ò ju agbára wa lọ. Níbo? Owó ilé ó ti kọjá agbára mi o. Láíláí, má sọ bẹ́ẹ̀ mọ́. Ilé ká finú ilé sílẹ̀ ká lọ gbalé mi. Òyìnbó tí ń rí dínkù ààrẹ bẹ́ẹ̀ yẹn. Tí ń rí dínkù ààrẹ. Èmi ò dé wá rò lọ síbẹ̀ pé mo rí dínkù ààrẹ. Ọlọ́run ti gbé ẹ ga. Ṣé lẹ́yìn tó Ọlọ́run wá gbé ẹ ga tán ló ṣe máa ní ó fẹ́ padà sẹ́yìn? Kò ní dá bẹ́ẹ̀. Orí yẹn sọ náà díà. Ẹni tó lọ́n bá ti gbé ga. Kò yẹ kó tó padà sẹ́yìn. Bẹ́ẹ̀ni. Let me apply for it. Kò dẹ̀ máa wò ó. Gbogbo èmi náà kì í support ẹ bọ́. Business yẹn rí bákan these days. Torí nípa ti tọ̀dọ̀ yẹn má tẹ̀ sọ̀rọ̀ lọ sí ti business ẹ̀. Owó business ẹ̀ fi máa bí business ẹ̀ lọ. Mi wá kó business ẹ̀ kó lórí ọ̀rọ̀ ilé fìyẹn lẹ̀. Màá mú màá ṣe sort ara mi out. Tí ó yẹ báyìí. No, I don't want it. Ṣáàbò maintain your business. Bí business ẹ̀ máa ṣe grow mo wà after. Ẹ ṣe wá lè tó fẹ́ gbà yẹn. Ẹ̀mí ẹ̀ á san. Ìwọ ló máa san. Ẹ̀mí ẹ̀ tó gbà ló máa dá padà ló máa san tán pátápátá. Lágbára Ọlọ́run. Àmín. Mo ti apply fún. So just for the money to drop nìkan ló kù. Alright. But owó yẹn pọ̀, interest yẹn pọ̀. Pọ̀ jù. Interest yẹn pọ̀. Interest Mi lẹ́mi gbèsè àtọ̀. Ṣorí ìwọ tó gba owó yìí ló máa san padà. Pẹ̀lú ògo Ọlọ́run kò ní ní ẹ lára. Àmín. Ẹ̀mí ẹ̀ tó gbà ló máa san. Àmín. Ọkùnrin kú lè fẹ́ mẹ́ta mẹ́rin. Pé mo sá ẹrù gbé mi mọ́lẹ̀. Ọkàn mi ti fọ́ ẹ̀wẹ̀. Ọkàn mi ti pinlẹ̀. Nígbà mìíràn ìfẹ́ fẹ́ máa wù. I'm tired and hungry. Please, is there anything at all I can eat, please? Mi kì í dáná kalẹ̀ time yìí. Ó mọ ò ní jẹ oúnjẹ tútù. Likewise àwọn ọmọ ẹ̀. Oh my God. You know what? Juice tèmi ṣe yẹn ni kí n máa manage lélẹ̀. Ẹ máa mú yẹn náà. Màá sáré lọ kitchen bá yín prepare oúnjẹ. So you mean there is nothing at home that can just totally sáré bá mi microwave? Jẹ́ kí n tètè bá ẹ dáná. Mi ì ní pẹ́. Okay. Obìnrin yìí. Ń pa mí. Náà mo ṣe wálé gbéjà wá. Díẹ̀.
Yes. Kí ni kí n bẹ prepare? Kí ni kò prepare báwo? Get something. Food. I am famished. I'm hungry. Okay, sorry. Mi ní stay long. Oya. Ṣé mi dẹ̀ máa lè dúró kí obìnrin yìí fi dáná tán báyìí? A lè dúró báyìí. Jẹ́ kí n pé... Hello? Yes, hello. Pẹ̀lẹ́ báwo ni dẹ̀? Alpha, ṣó wà nílé? Bẹ́ẹ̀ ni mo wà lé. Okay, you are at home. That's good. Joe, do you have anything I can eat at home? Bẹ́ẹ̀ ni, mo prepare. Mo dáná. Oúnjẹ gan ni mo ń jẹ lọ́wọ́ bá. Ṣó o prepare tèmi náà ṣá? Of course na, mo máa ń prepare tiyín náà. Even tẹ́ bá wá, mo máa prepare náà ni. Tẹ́ bá dé wá, màá mọ̀ pé máa jẹ náà ni. Thank you. I will join you very soon. But babe, hope no problem. Ṣé kò sí wàhálà ṣá? No, now. Kò sẹ́ni problem. Ṣé ẹ̀ṣẹ̀ ni kí n wá jẹun lọ́dọ̀ ìyàwó mi ni? I will join you now. Thank you there. Okay, no. Bye-bye. Love you. Mo tẹ̀lé wait kí wá join me. Láti sọ advantage ìyàwó méjì nìyẹn. Ó lè bá kọ̀ tí ò dáná. Máa bọ́ sọ́dọ̀ ìyàwó kejì máa jẹun. Wo. Hello there. Wo. Má worry o. Mo ti lọ. Màá padà wá. Ṣùgbọ́n mi ní pẹ́ dé. Díẹ̀ no. Receive call báwo. O lè lọ anywhere o. Dúró mi ní pẹ́ ṣe tán. Ó dá bá ń filẹ̀ máa padà wá jẹ́ sí mú bọ̀. Ṣùgbọ́n mi ní pẹ́ máa padà wá jẹ́. Ó gbọ́dọ̀ lọ o. Kí ni gbogbo ilé ìbáyìí? Ìyàwó méjì máa lọ dájú. Má pẹ́ o. Ṣèbí mẹ́lọ̀ lọ́wọ́ wí. Ṣìbẹ́ ọkọ ṣá ni Jésù wí. Tó bá wá rọ̀ láàárọ̀ jù. Tó bá tún wá lè lálejò. Gbogbo ojú rí kọ́ lẹ́nu máa wí. Ṣèbí irun ṣá ló ń bá àṣírí orí. Kò máa sẹ́ni tó gbọ́n tó. Kò sẹ́ni tó jẹ́ mímọ́. Ohun ojú rí ẹnu kò lè sọ. Let me even check it. It's all complete. What? What is this? No. Go possible. No. Go possible. No. It can't be possible. It can't be possible. What? Is a lie. What? It can't be. It can't be. It can't be. Irun ṣàlùbà ṣírí orí. Kò máa sẹ́ni tó gbọ́n tó. Kò sẹ́ni tó jẹ́ mímọ́. Ohun ojú rí ẹnu kò lè sọ. Àgbélébùú wa yàtọ̀ sí ìyàwó. Very interesting gan. Kí ló ṣẹlẹ̀? Kí ló wá níbẹ̀? Make it make sense to me. Make it make sense to me. Pé later wà á náà ìwọ ló kọ. Ó lè gbówó ní láwọn mi fún mi. Every year mo lè tún someone strike fún mi. How wicked are you? How so wicked are you? Please, I'm sorry. For me you are so wicked. I'm sorry. For me you are dangerous. No. Ó ti pa mí sẹ́yìn náà. Ó ti pa mí sẹ́yìn náà fún mi. Oh my God. Now you are so wicked. So o lè kọ́ ilé láìsọ fún mi. A lè tún jọ gbé inú lé yẹn.
látọdún yìí more than 4 years now àkáǹtì ló ń lọ fún bí o ti pa mí sáyé náà fún bí o ti pa mí sáyé fún bí how dare you with all the love I have for you fún bí so you can still do this kind of a thing to me fún bí o lè kọ́ ilé láì sọ fún mi fún bí what else do you still want to do tó ti pa mí sáyé náà o ti pa mí sáyé náà you have killed me náà fún bí o lè lórí ayé o lè gbówó lé lọ́wọ́ mi fún bí and they just sùn sínú ilé yẹn and you still have the guts to be collecting the money from me fún bí oh my god fún bí o ti pa mí sáyé náà so o lè ṣe é nǹkan báyìí with all the love I have for you with all the care I care for you bẹ́ẹ̀ mo ṣe fun business ẹ̀ Kúdẹ̀ máa wò owó tí mò ń gbà lórí lẹ́yìn. Mo ń ṣèfẹ̀ ní future èmi àbí táwọn ọmọ àbí títí ẹ àbí mo ti tiẹ̀ fún bí you are so wicked to hell with you and that future tó ń ṣe owó yẹn mọ́ to hell with you and that future fún mi tó wáyé pé mo fẹ́ ṣe nǹkan tó wà lọ́kàn mi ni bí pé kí n parí you are so wicked you are so dangerous wọ́n lọ́n kí owó tó rí tèmi torí àwọn ọmọ you are so wicked tí máa ní kí n ṣe nǹkan tó wà nínú mi máa gbẹ́ dànù fún mi. Má ṣe. Ó dájọ́. Ayé mi ti bàjẹ́. Báwo ló ṣe rí gan-an? Kí ló wá níbẹ̀ gan-an? God! Ìwà ayé mi o. Kí ni mo fẹ́ ṣe báyìí? Ọlọ́mọ bá mi ṣe o. Báwo ló ṣe débẹ̀ gan-an náà? Báwo ló ṣe débi tí mo kó kí ní ìpamọ́ sí? Ilé kúrò ọwọ́ fọ̀ fún lójú. Kan ti ṣe mí o. Ọwọ́ ti bà mí. Ọlọ́run bá ń pọ̀ ọwọ́ ti bà mí. Kí ló sún mi débẹ̀? Ta ló ní kí n mú wá sínú ilé yìí? Madam, ṣẹ̀dẹ̀ ṣọ́ ẹ pé tí bá kó àwọn dọ́kúmẹ̀tì fún yín ẹ lè keep ẹ̀ dáadáa báyìí. Kò sí problem, mo lè keep ẹ̀ dáadáa. Ṣé mo jẹ́ ọmọ kékeré ni? Tí bá ti mọ̀ níbi tí mo lè keep ẹrù sí nínú ilé. Mi ò ní fi sínú wardrobe aṣọ mi gan. Ẹ̀yìn ẹ̀ wardrobe mi yẹn dẹ̀ tóbi gan, ó ṣòro gbé. Kódà àfi tán bá máa pọ́n dẹ̀ lè gbé lẹ́yìn mi. So tí má ti jù sẹ́yìn wardrobe yẹn, kò sí anybody tó lè rí. Ó parí àṣírí làṣírí Ọlọ́run. Kò sí ẹnì kankan tó lè màṣírí yẹn mọ́. Èmi náà kàn wò pé kí n ní kan lọ́wọ́ náà ni. Ó má dàbẹ̀ ni pé mo kàn kó gbogbo ẹ̀ sí yín lọ́wọ́. Kémi náà keep kan nínú méjèèjì. Iṣẹ́ wa ni a lè keep ẹ̀ dáadáa fún yín. Ẹ jẹ́ kẹ́yọ̀ kan wà lọ́wọ́ mi. No wàhálà. Mo kàn mọ́mọ́ decide bẹ́ẹ̀ náà ni. Gbàgbé iṣẹ́ wa ni kò sí wàhálà kankan bẹ́ẹ̀ ṣe mọ̀ but ẹ̀yin lẹ́ni property yín ẹ̀yin lẹ́ni kan yín Má worry. but mo kàn fẹ́ kó wà secure bí tẹ́ fẹ́ fi sí. Má worry. Èèyàn méjì ò ní máa rí jáde láti lè máa rọ fáńdù gbogbo orúkọ bẹ́ẹ̀ dọ́kúmẹ̀ntì yẹn. Ṣé rí Ọlọ́run ló láṣìírí lọ́wọ́ o? Bẹ́ẹ̀ni. Àṣírí eléyìí ó ti bò náà o. Àti ẹ̀ lè tú láíláí ni. Má keep ẹ̀, ẹ má worry. Ṣé ti gbọ́? Ó máa wò ibi tó jìnnà wà lọ́tọ́ bẹ́ẹ̀. Ẹ ṣe gan o. All right. Ìpẹ̀lẹ́ náà. Tọ́ wá ní owó àwọn tẹ́nàtì tó kù. Third flat ẹnìkan ló kù. Ọkùnrin ti san tiẹ̀. The other man tó wà lẹ́yìn yín náà ti san tiẹ̀. So the only third flat tó wà lẹ́yìn lẹ́gbẹ̀ẹ́ yín yẹn òun nìkan ló kù. Ẹ má fọwọ́ kékeré mu o. Ọwọ́ tẹ fi mú tọ̀dọ̀ wa tọkọ mi fi sáré wá owó lórí eré. Ó ní kẹ́ fi mú fún ọ, mo ti wá credit yín fún nǹkan tẹ́ ṣe yẹn. Ṣé ìbínú pé mo bu yín ṣá? No, kò tí di mọ́lí. Ṣé wàhálà wà? Agent mi tó yọ kù. Ìkùnrẹ́. Ó ti fẹ́ ìjọwọ́ mi tán. Ọlá yín ni madam náà. Ọlá yín ni. Ẹ bá fariwo gba owó yẹn. Ẹ jẹ́ ká sáré kíákíá. Máa wá lọ́jọ́ Sunday tó bọ̀ ẹ̀. Mo fẹ́ kí n wà Sunday ọ̀túnla. Kí n wà nínú yàrá mi báyìí kí n dẹ̀ máa gbóhùn yín ta. Kò sí wàhálà máa wá lọ́túnla. Máa kí fún gan. Sọmọdé nígbàgbọ́ pé láàárín ọ̀sẹ̀ yẹn ó yà jáde. Á lówó yẹn wà lọ́wọ́ ẹ̀. Ẹ má fọwọ́ jẹ́ bẹ̀tẹ̀ mọ́. Ó yé mi. Ẹ make sure pé bẹ́ẹ̀ ṣe fún ogun mọ́ ọkọ mi tó fi sáré sanwó.
ó ti yé yín nìkan tí mò ń sọ mo fẹ́ wà nínú yàrá mi kí n máa gbáriwo yín ta. ẹ máa gbọ́ ó ti yé yín. ẹ má wọrí bọ̀dá. ẹ wo ibi tí mo páàkì sí ó jìnnà sí bíbá díẹ̀ torí ọ̀nà yín yìí ó di bákan. òkúta ti pọ̀ ìlú èdè jẹ́ fọ́ táyà mi. ta ló ní kí n mú wá sínú ilé mo ti careless jù mo ti lose pátápátá. Don't make mention pé wọ́n ní mi ti gbowó 4 years ṣé mo ti gbowó 4 years ṣá kò possible àbí wíwà rẹ̀ pé owó 2 years náà ni mo gbà mi ti gbà ju 2 years lọ náà mi ti àbí tí ó ti ya pé 4 years náà ni Ọlọ́run máa yọ mí o Ọlọ́run máa ló yọ mí tó ní kí n má mú kejì wá sínú ilé àìjẹ́bẹ̀ tó bá rí ó máa pa mí straight ni ìyá obìnrin rẹ̀ méjì á pa mí pátápátá ni thank God. pẹ̀lẹ́ báwo ni ṣé nǹkan tó sọ fún mi lórí fóònù yẹn ṣé bẹ́ẹ̀ ló dẹ̀ ṣe rí. Kúnlé honestly kò sí rọ́ńbẹ́ o. báwo wá ní ìyàwó ẹ̀ ṣe máa wá hùwà báyìí ilé tí ẹjọ́ ń gbé ìyàwó ẹ̀ ló ní ìwọ dẹ̀ ń sanwó ilé. So Fúnbí lè kọ́ ilé more than 4 years now tàti jọ ń gbénu ilé yẹn and every year I'm paying house rent. Every year I'm paying house rent. Ó dẹ̀ mọ gbogbo gbìyànjú mi gbogbo mo ṣe struggle láti pay house rent. Of which ìṣẹ̀lẹ̀ tí mo tẹ̀ wá sun last ló tẹ̀ ká mi lára jù. Mo ṣẹ̀ sanwó school àwọn tán ni. For me to now even say that I want to pay the house rent becomes problem. Of which account ìyàwó mi lówó yẹn lè ṣe padà lọ. Oh my God. Is it not of recent ló ṣe wá bá mi tó ní pé o nídìí owó tí o tó wà fi sanwó lé? Kódà mo ṣì ń san loan tí mo yá up till now. This is terrible. But kini no, ìwọ náà ni mo rí bá wí o. Because I have told you times without number, having one wife is a terrible disease. Tí ẹyọ kan bá fail you move to the other one. If the other one fail, you move to the third one, and so on. If a woman falls you down, the other one will rise you up. Look at me, just look at me. Mo lè yan sọ́tùn, mo lè yan sósì. Ìwọ me and my wife o kàn ń gbé ríǹgì káàkiri. Ìwọ ni mo rí blame now. Just look at you now. Is it my fault? Is it my fault that I love her? No. Mi ní kó má love. But wàá share love yẹn láàrin ìyàwó méjì mẹ́ta wàá pín káàkiri wàá lọ ń love ìyàwó kan. Just look at yourself now. Wo jẹ́ kí n sọ fún ẹ tí àwa ọkùnrin tí a bá ṣọ́ra dáadáa àwọn àṣírí kan wà tó jẹ́ pé obìnrin máa gbé wọnú sáré àǹtí àbá múra àṣẹ bí ọmọkùnrin ní mọ̀ táwọn kan máa fi jáde láyé wá òyàwó ẹ̀ ń gbowó lé lọ́wọ́ ẹ̀ you are now a tenant in your wife's house. This is very bad. Wo èmi máa advice ẹ o try láti níyàwó méjì mẹ́ta bíi tèmi báyìí o kàn lè kó gbogbo ẹyin ẹ sínú báskẹ̀tì kan no love obìnrin. Kúnlé obìnrin máa burú. No, ó wá sọ fún ẹ pé òun keep owó yẹn for the future. Future ta ni. That is what she is telling me. Future àwọn òwò ṣé future tiẹ̀ àbí tàwọn ọmọ àbí tiẹ̀ báwo ló yẹ fẹ́ explain ẹ̀. The only help tí mo lè ṣe fún ẹ yẹ ká kó lọ lè fàájì náà kó mú nǹkan kára ẹ balẹ̀. Kúnlé ọ̀rọ̀ ọtí kọ́ ló ṣe mo ṣe wà. Ilé ọtí kọ́ là ń lọ sẹ́ kò wá lọ kú lórí ẹ̀ níbànà. Ok kí ni ìyàtọ̀ láàrin bá àti ilé ọtí tó ń sọ ń sìn. Wo ó ṣàrídó sẹ́sẹ̀ títì jẹ́ ká lọ wá wọ mọ́tò Kúnlé wo ó ti sú mi. But Banjo at the end of the day náà lónìí báyìí sí níbo ló fẹ́ sùn. Mi tí mọ̀. Sórí nǹkan tèmi kàn lè ṣe fún ẹ ni pé bóyá máa bẹ sanwó yàrá for like 2 days kó tiẹ̀ kọ́kọ́ fi relax lọ because
You cannot go back to that house. That house belongs to your wife, not you. So I'll pay for 2 days. Kò má sẹ́ni tó gbọ́n tó, kò sẹ́ni tó jẹ́ mímọ́. Ohun ojú rí ẹnu kò lè sọ, àgbèrèbùwà yàtọ̀ síra wọn. Mo sọ̀rọ̀ àṣẹ, mo sọ̀rọ̀ àṣẹ. Mo sọ̀rọ̀ àṣẹ sórí mi o, kórí yọ aya rere mọ́ mi. Mo sọ̀rọ̀ àṣẹ. Omi ló lè yọ aya rere mọ́ wa, ṣàmì àṣẹ. Reception. Ara àwọn mo ti gbé súnmọ́ mi jẹ̀fẹ́ kó máa tó bá. Ọ̀daràn ni mo bọ̀ bọ́ẹ̀ o. Ọ̀rẹ́ máa dààmú ara rẹ̀ jàre. Ọ̀dẹ̀ ni. Mo tún lọ bìkan ní jẹ́ ọ̀rọ̀ Cynthia yìí ló. That reminds me. Cynthia pè mí o. Ó dẹ̀ fẹjọ́ ẹ̀sùn mi. Kí ló ní mo ṣe? Kúnlé ò ṣe dáa o. Báwo ló ṣe máa fúnyàn lóyún tó lè máa sọ pé ò gbóyún lọ́wọ́ ẹ̀? It's not done that way now. Wo no má get me wrong o. Mi gbóyún lọ́wọ́ ẹ̀, ó kàn lóyún yẹn at the wrong time ni. Bọ̀ ìgbà tó ń dá sí o mọ̀ pé wrong time ló ń dá sí. Sórí mo fẹ́ ṣùgbọ́n mo máa gbé wọlé ni. Tí n bá dẹ̀ fẹ́ tí mo bá gbé wọlé ó ẹ̀ṣẹ̀ máa wá lóyún. Bọ̀ kó lóyún níta yẹn kò wá òkè. Ní ìwà ń jẹ́ kó gba yín lọ́wọ́ ẹ̀. No, kò gbọdọ̀ lóyún látọ̀nà náà, ó gbọdọ̀ gbé wọlé kó ẹ̀ṣẹ̀ wá lóyún. Bọ̀ eléyìí tó ní ó máa ṣe. Báwo ló ṣe kí ìgbà rẹ̀? Ó máa ṣe yàrá. Lẹ́yìn ìyàwó méjì kúlé. Ló tún fúnyàn lóyún ta. Ó dẹ̀ tún ní kó lọ ṣe. It's not done that way. Lady ẹ̀kọ́ ń sunkún sí mi lọ́rùn gbà tó ń pè mí lórí fóònù and I don't like it. Ó ń bojú mi jẹ́ ìta náà Kúnlé, I don't like it. Ìyàwó méjì ló ń sọ pé mò ń bojú ẹ jẹ́. Sórí wọnú ìwé méjì tí Ọlọ́run fún wa tó ní ká máa fi lo as guardian, Bible àti Quran. Inú Quran kò sí méjì ńbẹ̀, mẹ́ta, mẹ́rin, mẹ́fà, kò tún sí márùn-ún ńbẹ̀, mẹ́jọ, kò sí méje ńbẹ̀, mẹ́sàn-án. Táìmù yẹn ni mo ṣẹ̀ṣẹ̀ ń ṣòfin Ọlọ́run. Lè àwọn ti mẹ́nì yẹn. Àwọn ti mẹ́nì yẹn. Nínú Bible nǹkan, wo Solomon. Ìyàwó mélòó ni Solomon ní? Solomon yẹn náà ṣé wọ́n jẹ́ gẹ́gẹ́ bí Solomon ni Kúnlé. Sórúkọ ẹ̀nà kọ sínú Bible pé Kúnlé o, ó fẹ́ ìyàwó 700 o. Sórúkọ ẹ̀nà kọ síbẹ̀. Okay, o get me níbi yẹn. David ńkọ́, ìyàwó mélòó lòun ní? Wàá rí i pé àwa ta níyàwó méjì, mẹ́ta, mẹ́rin yẹn, àwa la lójú rere Ọlọ́run. Mi kàn fẹ́ sọ̀rọ̀ sí ẹni o. Ìyàwó kan, ìwọ náà wò ìyàwó kan tó ní sìn, nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ. Gbogbo ọ̀rọ̀ tó ti sọ sí mi tẹ́lẹ̀ ń kì í ṣọ̀rọ̀. Ọ̀rọ̀ kọ́ ló fi ń gún mi lára látọjọ́ yìí. Mi sọ̀rọ̀ sí ẹ, má bínú wo, má jẹ́ ká fọ̀ lẹ̀ mo bẹ́ẹ̀ mú aṣọ kan wá wà jẹ́ pé o ráyè kéyìí láti wọ́n. O sáṣọ tí máa wọ̀ látọjọ́ ẹ, ó mọ ìwọ náà mọ̀ pé mi lọ́dẹ. Mo fẹ́ mú ṣẹ́ẹ̀tì kan wá, mo ṣe kàn wá lè fi kéyìí. Ó ṣe gan. Ó fẹ́ máa. Ó máa bùkún ẹ̀ ó ṣe gan. Mi ìfẹ́ wọlé torí ọmọ receptionist yẹn. Ọ̀rọ̀ yé mi ojú tún tàbọ̀ níbẹ̀. Ọ̀rọ̀ yé mi. Alpha nípa proposal complaint tó ń ṣe yẹn. Tí n bá sọ fún ẹ pé proposal mo wá nù lé tí mo fi rí dọ́kúmẹ̀ntì ilé yẹn. Kí wàá ló fẹ́ ṣe báyìí? Bí a ti ń bá padà sí ọ́fíìsì ṣá màá tún mi ṣe. Wo abẹ́tà kò ṣe kò sọ mí fún wọn pé kí yẹn ó máa it's going to be a good project and it's going to be a good profile for you too. Exactly. Ó ṣe gan rẹ̀. Ìwọ kò try kò ṣe. Mo really appreciate. Jẹ́ kí tètè máa lọ. Ló wà lá. All right now. Kùnẹ́rì. Mi ìgbọ́dọ̀ wọ bẹ́ẹ̀. Kùnẹ́rì. Mo ti sọ pé mi sí lára. Kùnẹ́rì ọkọ ọmọdé. All right, so take care dáadáa. All right now. Ìyàwó kan máa ló dájú. Ìyàwó méjì máa ló dájú. Ṣèbí mélòó lọ́wọ́ wí. Ṣìbẹ́ ọkọ ṣáà ni Jésù wí. Tó bá wá
rọ̀ láàárọ̀ jù tó bá tún wá lè lálejò gbogbo ojú rí kọ́ lẹ́nu máa wí. ṣebí irun ṣá ló ń bá àṣírí orí kó máa sẹ́ni tó gbọ́tọ́. láti ìjẹta ẹ ṣáà ṣàánú mi, ẹ má jẹ́ kí bàbá yìí máa fura. Káìnà o, kí lè ní? Ṣẹ́gun, stop, má fàwàdà ṣe yẹ̀yẹ́ náà, kí ló mí? Kí nìkan tó ń tẹ́ àti sọ? Ṣó fẹ́ máa bá mi fàwàdà ṣe yẹ̀yẹ́ ni? O dẹ̀ stop gbogbo eléyìí tó ń sọ yìí. Àwọn ọmọ mi. Stop now, kí ló mí? Kí ló mí by that? O ní dáhùn ọmọ mi padà mọ́, ìwọ ló ní wọ́n. Hello? Hello? Hello, Ṣẹ́gun. Hello. Hello. Ikọ̀ mi. Hello. Mo dáràn tèmi bá mi. Ṣẹ́gun fẹ́ fún bàbá mi bá yé mi jẹ́. Kí ni màá sọ? Kí ni màá fún bàbá wọn? Ṣẹ́gun ó dé jọ ọmọ ṣe báyìí fún mi, kí ni mo fẹ́ ṣe báyìí? Kẹ́rù báyìí. Ó sọ fún mi pé òun travel láàárọ̀ kí n tó jáde náà. Bẹ́ẹ̀ni, rárá, bẹ́ẹ̀ kọ́. Kí wọ́n ló ṣẹlẹ̀ bó ló ń lọ, ó ń gbé báàgì tó wá. Ọkọ mi, yóò nítorí ọ̀nà mi mọ bí mo ṣe fẹ́ explain fún ẹ ní. Explain what? Kí ló fẹ́ máa explain fún mi? Àwọn ọmọ àwọn ọmọ mi, àwọn ọmọ wa, Uncle Ṣẹ́gun ti kó wọn lọ. Ṣé yẹn tó fẹ́ kẹ́rù lọ bá wọn níbi tó wà ní? Kí bó lọ ṣe weekend pẹ̀lú Uncle Ṣẹ́gun ni yẹn ò wo my dear, I'm tired. Ṣáà jẹ́ ká wọlé, jẹ́ ká wọlé. Last time tó kọ́ àwọn ọmọ mi lọ, ni mo pé DNA test náà fẹ́ lọ ṣe. Kí ló mean? Uncle Ṣẹ́gun lọ ṣe DNA test fáwọn ọmọ mi without my consent? DNA test ti jáde. Wọ́n wá ní àwọn ọmọ àwọn ọmọ mi, àwọn ọmọ wa, wọ́n l'Uncle Ṣẹ́gun ló ní wọ́n. Uncle Ṣẹ́gun ló lọ́wọ́ ọmọ mi. Uncle Ṣẹ́gun, ọkọ mi jọ. Your so-called uncle ló ní àwọn ọmọ mi. So gbogbo bí Uncle Ṣẹ́gun ṣe ń wá bí ẹjọ́ ń ṣe wọléwọ̀de ni. Ọkọ mi jọ. Yóò forí jì mí, mi ò mọ̀ pé mo ṣe máa rí lélẹ̀. Yóò ṣàánú mi, ọkọ mi jọ. Yóò pa mí sílé. Pa mí sílé, má pa mí síta, ọkọ mi ṣàánú mi. Àwọn ọmọ tèmi ti ń tọ́jú láti kékeré. So one Uncle Ṣẹ́gun now came, now olóò làwọn ọmọ mi. Yóò torí ọlọ. Obìnrin. Mi mọ̀ pé mo ṣe máa rí nílé. Ẹ mà lọ́rùn. Mo dára. Ọkọ mi jọ. Pẹ̀lú gbogbo òfẹ́ tí mo fi hàn ẹ́. Pọ́ lọ́dọ̀ fún mi.
mo ti lọ rẹ̀ ìwà ni mo dúró ṣe káàkiri mi dá. Ìyàwó kan ò ní pa mí lọ gèrè. Olólùfọ̀yà ni mí. Ọkùnrin kú lè fẹ́ mẹ́ta mẹ́rin. Oh baby. Mo sá ẹrù lẹ́ni mọ́lẹ̀. Mo mọ̀ lára pé nǹkan gba ara mi kọjá. Ọmọ olórí burúkú lọkọ mi yẹn o. So gbogbo nǹkan tó ń jẹ́ kí n máa miss lélẹ̀. Any little thing but I'm tired. Ọmọ mẹ́ta yìí mo mọ̀ lára. Nígbà mìíràn ìfẹ́ fẹ́ máa wù láti di ẹwà ọ̀gọ̀rọ̀ ẹ̀mí mi. Mo mọ̀ pé ó ṣe burúkú. Ó fi lò mẹ́ tipẹ́tipẹ́. Báyọ̀ ọ̀pá mi fún ọ ló ń ba ẹnu jẹ́ bínú mi ń dùn. Kò dára. Ọkàn mi ti fọ́ ẹ̀wẹ̀. Ọkàn mi ti pinlẹ̀. Nígbà mìíràn ìfẹ́ fẹ́ máa wù láti di ẹwà ọ̀gọ̀rọ̀ ẹ̀mí mi. Continue jàre kọjá. Jọ̀ọ́ má jẹ́ continue ṣé mo ìwà yìí even yìí tá a ṣe tán ìgbogbo orí báyìí ó ń sán mi ni. Sórí èmi tí n bá ti dórí méjì mo ẹsẹ̀ bẹ̀rẹ̀ ẹsẹ̀. Má jẹ́ continue ṣé mo ìwà ó ti rẹ̀ mí mi ní strength mọ́. Ó mọ nǹkan tí ṣẹlẹ̀. Okay. Mẹ́ta la ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ jákùfẹ̀ kan dé ládé kí n fẹ́ kan sí mẹ́rin. A ní má jẹ́ àdéládé ó ti rẹ̀ mí a ní gbogbo ètò ṣe gbogbo abẹ́ gan wo ó ń sán mi gidi wá ni. Mo má jẹ́ àdéládé wo ilé tó tiẹ̀ ṣe together forever lèmi àti. Yeah. I can explain. Pedicure, like, wá bá mi ṣe babe. Please, mo kú o. Mo lè explain, I can explain. Mo kú o. Pedicure, Ìyàwó kan máa ló dáa jù. Ìyàwó méjì máa ló dáa jù. Ṣèbí mẹ́lọ̀ lọ́wọ́ wí. Ṣìbẹ́ ọkọ ṣáà ni Jésù wí. Tó bá wá rọ̀ láàárọ̀ jù, tó bá tún wá lè lálejò, gbogbo ojú rí kọ́ lẹ́nu máa wí. Ṣèbí irun ṣá ló ń bá àṣírí orí, kò máa sẹ́ni tó gbọ́tọ̀. Kò sẹ́ni tó jẹ́ mímọ́, ohun ojú rí
ẹnu kò lè sọ àgbélébùú yàtọ̀ síra wọn. Mo sọ̀rọ̀ àṣẹ, mo sọ̀rọ̀ àṣẹ. Mo sọ̀rọ̀ àṣẹ sórí mi o, kórí yọ aya rere mọ́ mi. Mo sọ̀rọ̀ àṣẹ. Obìnrin lè yọ aya rere mọ́ wa, ṣàmì àṣẹ. Ṣebí mo sọ fún ẹ pé mo lọ síbi event àwọn ọ̀rẹ́ mi Camp City yẹn. Ibẹ̀ mo ti rọ́ǹkù ẹ̀. Mo yá dráàgì wọn bọ̀ wá lé pé wọ́n gbọ́dọ̀ wá ṣe é lò sí wa kó tó di pọ́ lọ. Ṣé o mọ̀ pé tó bá ṣe bẹ́ẹ̀ yẹn ni àbí tẹ́ ẹ bá jọ pàdé ń bẹ̀ wọn ní ẹ́fà sọ pé àwọn fẹ́ ya bíbá. Má bínú kí n ṣe bẹ́ẹ̀. Actually mo ti kọ́kọ́ wò pé màá dé bíbá ẹ tẹ́lẹ̀. But àdéhùn lè mú ti wá ń wò pé bóyá or not bóyá gbàtàn tó wá ní pé dandan mo láti dé bíbá yìí. Ìgbésí náà gbèsè àtẹ̀fẹ̀ kan wá náà. Thank God why ẹ ti ẹ̀ dé bíbá yìí. Àbí náà. Ẹ wò ẹ jòkó náà ẹ jẹ́ kí n kọ́ sáà yín ní juice. Báwo dẹ̀ ń tì sí? Ọkùn ṣẹ̀gẹ́ Mo jẹ́ àtújà rẹ̀. ó jà ẹ pẹ̀lẹ́ ó ga o. Ẹ̀ṣọ́ wọn yá. Ẹ wo àdúpẹ́. Àdúpẹ́ lọ́wọ́ náà. Báṣà máa béèrè yín lọ́wọ́ wáìfù mi ní ẹ̀ ó ti tójọ́ mẹ́ta tó ń rí yín. Ògùnṣẹ́ wà wò pé Ògùnṣẹ́ gun kò ní dábàá ṣe pàdé ní ìfẹ́ǹtì mo lọ wọ yín délé. Ó ga jù. Thank you so much. Thank you. Ẹ̀kọ́ máa manage ilé inú kó tó di pé oúnjẹ máa rẹ́dí jẹ́ kí nìkan tí n bá prepare fún yín. My dear, ṣé o mọ̀ pé bí ìfẹ́ǹtì kan la ti ń bọ̀? Èmi dẹ̀ ti wà ó ṣé orí ọkùn Ṣẹ́gun àwọn gọ́gọ́ lálejò a gbọ́dọ̀ ṣe wọ́n lálejò kó ló di pé wọ́n lọ bíbí. Ọkùn Ṣẹ́gun kí lẹ fẹ́ jẹ whatever tẹ bá fẹ́ ẹ̀yin ẹ̀ kan sọ fún mi màá make sure pé mo prepare fún yín. Mo trust ẹ náà mo trust ẹ fún yẹn but mo kébì kan la ti ń bọ̀ báyìí sí mo ti ọ̀rá jẹun díẹ̀ kan tẹ́lẹ̀ mo kàn wò pé jẹ́ kí n débí báyìí tí n bá relax dáadáa màá ṣètò wá wò pé nǹkan tí màá fẹ́ jẹ by the way àwọn ọmọ mi ń kọ́. Wọ́n wà ní other side ní ibẹ̀ yẹn so wọ́n ṣe lesson lọ́dọ̀ wa tí wọ́n kàn mí. Oh that's nice. Well, okay màá ní láti dúró díẹ̀ at least kí n tiẹ̀ rojú wọn kí n bá wọn ṣeré díẹ̀ so that kí n tó máa lọ. Ṣé ẹ̀dẹ̀ ń bá mi tọ́jú àwọn ọmọ mi ṣá? Lọ́dọ̀ Ọlọ́run ni o Ọlọ́run ràn wá lọ́wọ́ àtẹ bá ráwọn ọmọ yín nísìn gbogbo ẹ̀kẹ́ wọn báyìí ó ti ẹ̀wò kádúpẹ́ lọ́wọ́ bàjẹ́. Màá ní láti dúró dè wọ́n kí wọ́n fi dé. No problem àwọn ọmọ yín náà ní kò sí problem. Ẹ wo anyways enjoy ara yín ẹ jẹ́ kí n wọ kitchen. Uncle Ṣẹ́gun darling I'm coming. All right jàre my dear. Ẹ̀dẹ̀ kù tọ́jú ìyá ẹ̀. Ẹ wò Ọlọ́run ni o. Òun ló ti rí gbẹ̀mùgbẹ̀mù yìí. Ẹ wò àwọn debit account wa. Ẹ̀yà that's nice ó dàbẹ́ ṣé business ṣáà ń lọ. Ẹ wò adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Wọ́n kó lóyún níta yẹn kò wá òkè. Ní ìwà ń jẹ́ kó gba yín lọ́wọ́ ẹ̀. Gbogbo lóyún látọ̀ lọ́nà ó gbọ́dọ̀ gbé wọlé tó ṣe wá lóyún wọ ilé ètò ní ìbò máa ṣe.
wá o kúlẹ̀. ọ̀dọ̀ ìyàwó kìíní ló fẹ́ lọ́nsìn ni àbọ̀dọ̀ ìyàwó kejì. Banjo irú ìbéèrè wo ló ń béèrè yẹn. mo ní láti pẹ̀lẹ́ mo ní láti bí ẹ ọ̀rọ̀ òye mi mọ́ lọ́wọ́ tá a wà yín sí mi mọ́ kókó ibi tó fẹ́ yà sí pẹ̀lẹ́. wo kò síbi tó ṣe ń lọ lọ́nà méjèèjì ó mọ tá a máa ṣe báyìí máa mú mi lọ sọ́dọ̀ ńkù mi. pẹ̀lẹ́ ọ̀dọ̀ ńkù ẹ àbí. ọ̀dọ̀ ńkù mi ni kẹ́kẹ́ máa lọ. ibẹ̀ náà sì dá náà ibẹ̀ náà sì dá. ọ̀dọ̀ ńkù mi ni o. pẹ̀lẹ́ torí kéèsì yìí ó critical gan-an. àtàrà mo ti ń fọ̀ṣẹ́ kó tẹ ìlògùn yẹn tó bá tún lògùn yẹn sí o máa tún relief ẹ̀ náà. yóò dẹ̀rù gbógun ó lè ṣe nǹkan tó. kí wàá ní essence àfi gba oògùn lọ sí tù. dádì ẹ rọ sà. pẹ̀lẹ́ sà. ṣé àbínú pé ó pẹ́ kí n tó wá báyìí. nínú ilé mo rò pé jòkó sílẹ̀. bẹ́ẹ̀ ni sà orú múnú lé ni so olóyè kìíní kó jáde síta kó wá gbàtẹ́gùn díẹ̀ ta. ṣé olólórú mú. òun náà lólórú mú. òru òmù. Banjo òru òmù kìí ṣe pé òru ló múnú ilé bí òṣè tó rù sọ́rùn ní ju òru pa. n ti ń bẹ lára Kúnlé lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí kọjá òru ó kọjá òru kó lo 20 ọdún ní ilé ìwòsàn kò lè gbádùn torí àjàgà tí ń bẹ nínú ọkàn rẹ̀ nínú àyà rẹ̀ òun ló ń ṣe oògùn olè ṣiṣẹ́ lára ẹ̀ kódà bọ́ mú abẹ́rẹ́ ránṣẹ́ láti ìlú èbó kò lè ṣe lára ẹ̀. ọ̀ wá gbọ́ Kúnlé ọ̀kàrẹ̀ láyé pẹ̀lẹ́ ṣe sà. ọtí ẹ̀ tó sọkàn ni ẹni èèyàn bímọ méjì ìyàwó rẹ̀ ó wá sọ fún pé ẹ̀gbọ́n òun gbọ́mọ lọ bó ló ṣe jẹ́ ẹ̀gbọ́n òun ṣe DNA ó rí i pé kì í sọkọ òun ló lọ́mọ ó kọ́ ọmọ lọ ta ló wá lọ́mọ lẹ́gbọ́n òun ló lọ́mọ ẹ̀ tí ń pè lẹ́gbọ́n rẹ̀ ló lọ́mọ. Kúnlé wá tó rọ́jú kó ń bẹ̀ wá lóun fẹ́ lọ rèé ṣàtìpó lọ́dọ̀ ìyàwó kékeré kò rí bí forí lé kò tiẹ̀ kọ́kọ́ kó gbogbo wàhálà tó ń kọ́kọ́ rí kó nǹkan kó sọ́kàn náà kó dànù kó lè mọ nǹkan tí ó ṣe ó débẹ̀ ó bẹ̀ lómi tí ń ṣàyàn rẹ̀ lọ́wọ́ ẹ dákun torí Ọlọ́run irú òògùn olè fẹ́ fún ẹni bẹ́ẹ̀ tí ó gbà ó lè gbádùn. Banjo ẹni wọ́n búyà rẹ̀ tó lọ́jọ́ kú òun ò pé lọ́rọ̀ Kúnlé ọjọ́ kú rẹ̀ pé ó yẹ ni yín tó pòrúurú ọkàn rẹ̀ ló tí accident fi wáyé ìwọ rẹ̀ ṣé wọ́n ti gba kámọ́ǹtì ẹ̀ ìyàwó rẹ̀ láńlẹ́dì ìwọ di tẹ́nàntì àbí ẹ̀kọ́ níbi ló mú wọ bínú kò lé ló fi dèrò bí ọwà níbo lòun wá fẹ́ lọ nísìn ṣé ọ̀dọ̀ àbọ̀dọ̀ mi ni ó sọ pé wọ́n wà irọ́ lọ pa bó pẹ́ bóyá ìyún náà padà parí dájúdájú tiẹ̀ sì ní dámọ́sì láti ṣe. àmọ́ mi lè padà sínú ilé ọ̀ dádì mi lè padà sínú ilé. wọ́n mi rí kọ́ látọ̀sẹ̀ kọ́ èyí tó jóbìnrin nínú ọmọ rẹ̀ níjọ́ wọ́n bá ṣe pé wọ́n fẹ́ sí ìyàwó rẹ̀ ta ní ìjókòó bàbá. èmi náà máa ń jókòó. yóò níyànjú. ẹ wo ibi ọjà gbé wà ká má béèrè rẹ̀ mọ́ ká kọ́ béèrè lọ́wọ́ orí ló yẹ ìyẹn yẹn wo nínú ọkàn tiẹ̀ nísìn ìwọ ọmọ rò wípé ọlọ́mọ yọ mí o orí mi ò mọ̀ sí wọn o
tí wọn ò gbà sí Kúnlé lẹ́nu o tó ní fẹ́ ìyàwó méjì pé tó níyàwó méjì náà rèé o ní kó sí ìyọnu yìí o ọmọ ọ̀rọ̀ lọ́kàn rẹ o pé ń tọ́ ṣe o lọ́dà ìyàwó kan lọ́dà àbí ẹ̀kọ́ bu ẹ̀ òun náà mọ̀ rò pé ayé òun kí lòun wọ́dẹ ju níyàwó méjì kí lòun fẹ́ ìyàwó méjì sí bóun bá fẹ́ ìyàwó kan bóyá ayé wọn ò ní rí báyìí ìyàwó kan tó fẹ́ kì í ṣẹ̀ṣẹ̀ ìyàwó méjì tó náà sì fẹ́ kì í ṣe wàhálà kì í ṣe tí ò yẹ mo ní mo fi níbi ọjà tà ń là ń béèrè béèrè lọ́wọ́ orí ni orí báyìí ló yẹ ká máa bí ká tó ṣe ohunkóhun bí mo ṣe wà mo ní ọ̀rẹ́ kan ọ̀gbẹ̀gún ló ń jẹ́ ń bẹ lábẹ́kúta dì sẹ́ ìyàwó 13 ló ní 13 wives ní bẹ́ẹ̀lẹ̀ rẹ̀ ṣó fẹ́ wá gbọ́ ó kápá wọn ọlọ́run fún ní kápá lórí wọn tó bá ké níta wọ́n sì mọ gbọ̀nnú yàrá wọ́n mọ gbọ̀nnú lé ọ̀wá rí gbogbo àwọn ọmọ tó bí pátápátá tó bá ti rí báyìí àfi bí ọmọ MK Abíọ́lá kò là ń béèrè wọn ò ní ìdí DNA tó bá ti rí báyìí ó ti mọ̀ pé eléyìí ọmọ Ọ̀gbẹ̀gún rẹ̀ ọmọ Ọ̀gbẹ̀gún tọkùnrin tóbìnrin wọn lójọ tó yé mi pé Ọlọ́run ọba nìkan ló fún ní agbára tó fi ṣèkápá lórí ẹ̀ torí pé orí ẹ̀rọ mo sì rí èèyàn tó jẹ́ pé ìyàwó ẹyọ kan ló fẹ́ ìyàwó kan ṣoṣo ló fẹ́ títí di bá ṣe sọ̀rọ̀ yìí ọkọ ti wọ 90 years kódà ìyá 90 bàbá 90 náà ń pè wọ́n sì jọ ń wà kó jáde tí wọ́n bá ń lọ ṣọ́ọ̀ṣì báyà aṣọ ọkàn orúkọ náà ni wọ́n jọ wọ̀ bí wọ́n bá ń lòde ìyàwó wọn jọ wọ àǹkó ni wọ́n ń fira wọn lẹ̀ àwọn ọmọ wọn bẹ́ẹ̀ lu èbó tí wọ́n sì ní wàhálà kankan láàárọ̀ dalẹ́ rí débi tí ó ronú pé òun ti ẹ̀ fẹ́ ìyàwó mi orí ni ẹ wò ẹ wá jẹ́ kí n fún yín ní èdìdì ọ̀rọ̀ kan tí mo fẹ́ kẹ́ ẹ dìbò gbogbo ẹ̀yin ọmọ sí mi pátápátá mo fẹ́ fún yín lédìdì ọ̀rọ̀ kan níjọ́ ẹ bá ti kọ́kọ́ mọ̀ èèyàn báyìí tẹ́ bá ti kọ́kọ́ mọ̀ èèyàn pé ẹ kọ́kọ́ rí èèyàn báyìí ìbá àsọkùnrin ni ìbá àsọbìnrin ni bó ṣọmọdé bó ṣàgbà bó ṣe wòlíì bó ṣàfà ilẹ̀ bá kọ́kọ́ mọ̀ pé ẹ kọ́kọ́ mọ̀ èèyàn nígbà àkọ́kọ́ ẹ tètè yá fi sínú ọkàn yín o wípé mo tún mọ aláburú kan lónìí aláburú tí mo mọ̀ ó tún lè kàn tó bá wá ń ṣe dáadáa ẹ máa appreciate ẹ dáadáa tó bá ṣe sí ẹ ó ń ṣe mistake ni o ẹ máa ṣe àpọ́nlé tó bá ṣe fún yín ẹ máa pọ́nlé ẹ máa appreciate ẹ dáadáa toríjọ́ tó bá gbé aburú dé kò ní bá yín lójijì torí náà gbogbo ẹ̀dá tó wà láyé ló ní tiẹ̀ ká mọ̀ rò pé ẹ̀yin oníyàwó kan òun ló dáa torí náà kọ́ èmi ò ní fẹ́ méjì o oníyàwó méjì ló dáa èmi ò ní fẹ́ ẹyọkan kí n dúró orí wa orí ni ẹ jẹ́ á pè orí ni ẹ jẹ́ á bì kádàrá ṣàgbà gbogbo nǹkan Ọlọ́run ní jẹ́ á ṣìyàn àwọn onígbégun léegun bó ṣe wà kò sí wàásù téèyàn lè ṣe fún tó lé jẹ́ kó ògùn ṣe lára ẹ̀ àfi kó sọ̀rọ̀ fún rẹ̀ tó bá ti mú ọ̀rọ̀ yìí síkùn tó o fi kọ́gbọ́n pé gbogbo ènìyàn sáà tọ́lọ́ ń dá bí o bá ti rí wọn báyìí gbà pé aláburú tó mọ̀ ó lè kà. eléyìí tí mo fẹ́ kẹ́ ẹ mú dání ni pé bíbélì ti sọ ó ní ọjọ́ gbogbo tẹ́ rí ó ní búburú ni o kí ló ní ká máa ṣe ó ní ká máa fi àdúrà ra ìgbà padà nítorí pé búburú ni ọjọ́ gbogbo Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ni kódà àwọn kan tiẹ̀ máa sọ wọn á ní ìràwọ̀ bóyá ìràwọ̀ iná àti ìràwọ̀ omi ìràwọ̀ afẹ́fẹ́ ìràwọ̀ yẹ̀pẹ̀ àwọn yẹn tún ń gbìyànjú náà ní wọn tẹ̀lé kádàrá yàtọ̀ síràwọ̀ ẹ ṣáàjẹ́ a máa rántí ọ̀rọ̀ Ọlọ́run ní búburú ní ọjọ́ wọn ká máa fi àdúrà ra ìgbà padà tó bá ti mọ èèyàn lónìí aláburú tó ọmọlé kan tó bá ń ṣe dáadáa jẹ́ ọba olójijì níjọ́ bá gbáburú rẹ̀ dé gbà pé tó ń retí tẹ́lẹ̀ nu kò ní dààmú rẹ̀ ara ò ní ní ọ́. ìyàwó kan máa ló dájú ìyàwó méjì máa ló dájú ṣebí mélòó lọ́wọ́ wí
ṣìbẹ́ ọkàn ṣá ni Jésù wí. Tó bá wá rọ̀ láàárọ̀ jù, tó bá tún wá lè lálejò, gbogbo ojú rí kọ́ lẹ́nu máa wí. Ṣebí irun ṣá ló ń bá àṣírí orí, kò máa sẹ́ni tó gbọ́n tó, kò sẹ́ni tó jẹ́ mímọ́. Ohun ojú rí ẹnu kò lè sọ, àgbélébùú wa yàtọ̀ síra wọn. Mo sọ̀rọ̀ àṣẹ, mo sọ̀rọ̀ àṣẹ. Mo sọ̀rọ̀ àṣẹ sórí mi o, kórí yọ aya rere mọ́ mi. Mo sọ̀rọ̀ àṣẹ.